lẹ́ṣin ara, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù, òwe la fi wá. Ẹ kú dédé àsìkò yìí, ọ̀dẹ̀ ọ̀dùn bí. Mo kí yín débi tí gbogbo ọwọ́jà ètò yìí ń dé nílé lóko àti jákèjádò àgbáńlá ayé. Mo lérò pé dáadáa lẹ́wà gẹ́gẹ́ bí èmi náà ti wà lónìí. Òwe tá ó máa gbéyẹ̀wò lénìí ni ká fi ẹyin sí ọwọ́ ọ̀tún, ká fi ẹyìn sí ọwọ́ òsì, ká wá fi ẹ̀yìn rìn láti ìlú Ìyìn Ekiti títí dé ìlú Ìséyìn. Ẹni tí ò ní yin ni ò ní yin ni. Kí ni ìtumọ̀ òwe yìí? Kí ni lílò rẹ̀? Àti wípé kí ni ìyàtọ̀ tó wà nínú àwọn ọ̀rọ̀ tí ó jọra yìí? Ẹ wá nǹkan fìdílé nígbà tá a máa yànnàná òwe yìí. Ẹ ṣé, ẹ máa bá wa ká lọ. Òwe lẹ́ṣin ara, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù, òwe la fi wá. Ẹyin àti ẹyìn fi kíkọ jọ ara wọn, ṣùgbọ́n pípé àti ohun tí wọ́n jẹ́ yàtọ̀ gédégédé. Ẹyin, tí àmì ohùn rẹ̀ jẹ́ rere, jẹ́ ohun tí adìẹ máa ń yé jáde tó bá ti ń gbáradì láti pamọ́. Ẹyin wà lára àwọn oúnjẹ tí àwọn ènìyàn yàn láàyò láti jẹ, pàápàá àwọn ọmọdé, nítorí ohun èròjà aṣaralóore tó ní. Ẹyin jẹ́ ohun ẹlẹgẹ́ tó ṣe wípé a máa ń kẹ́ kó má bàa jábọ́, nítorí tó bá jábọ́, á fọ́, kò dẹ̀ ní ṣe kó fún lílò mọ́. Ẹyìn, tí àmì ohùn rẹ̀ jẹ́ redò, jẹ́ èso tí a máa ń rí lára igi ọ̀pẹ. Ẹyìn ní àǹfààní tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Lára ẹyìn ni a ti máa ń rí epo pupa, àdín dúdú, ògùṣọ̀ tí a lè fi dáná igi, àti àwọn ohun èlò ìmíràn. Ṣùgbọ́n ara ẹyìn yóò jọ̀lọ̀ rárá o. Ìyìn Ekiti jẹ́ ìkan lára àwọn ìlú tí ó wà ní abẹ́ ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dún Ìfẹ́lódùn ní ìjọba ìpínlẹ̀ Èkìtì. Àmọ́ ìlú Ìséyìn jẹ́ ìkan lára àwọn ìlú tí ó wà ní abẹ́ ìjọba ìbílẹ̀ Ìséyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ayé àti ìjìnnàsí láàrin àwọn ìlú méjèèjì yìí jẹ́ 1,762. Èyí tí ó ṣe wípé bí a bá fẹ́ fi ẹsẹ̀ rin ìlú méjèèjì yìí jára, á gbà wá tó bí ọjọ́ 2 sí ọjọ́ 3. Fífi ẹ̀yìn rìn jẹ́ ohun tó lera tó tún nira láti ṣe. Ìdá tí a dá wa ọmọ ènìyàn ni pé kí a rìn síbi tí ojú kọrí sí. Kódà kò tíì sí ẹni tí a mọ̀ tó ṣe wípé ẹ̀yìn ni òun fi ń rìn. Tá bá wá rí ẹnìkan tí ó fi ẹyin sí ẹ̀yìn ọwọ́ ọ̀tún, tó tún fi ẹyìn sí ẹ̀yìn ọwọ́ òsì, tó wá fi ẹ̀yìn rìn láti ìlú Ìyìn Ekiti títí dé ìlú Ìséyìn tí ó sì ṣe àṣeyege. Ẹ rí pé ó yẹ ká kí irú ẹni bẹ́ẹ̀ pé ó gbìyànjú, iṣẹ́ ló ṣe, ó yẹ ká lè ṣe àfihàn irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n nǹkan kan dájú o, bí a bá rí ènìyàn tó ṣe gbogbo ohun mèremère yìí, ó ṣeé ṣe ká rí ẹni tí ò ní jọ lójú tàbí gbé oríyìn fún. Wọ́n á ní kí ló ṣe, kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí, kó bá ara rẹ̀ dà sọ́hun ó jèrè. Ṣíọ̀, yá mi létí rẹ ọ̀rẹ́ mi. Tó bá wà ní ipò kan tàbí àwùjọ tí o ti ń làkàkà láti jẹ́ kí ipa rẹ yọ, tàbí o jẹ́ ẹni tí ń ṣàánú pẹ̀lú gbogbo ohun èlò rẹ, tàbí o jẹ́ ẹni tí ń sa gbogbo ipá rẹ láti jẹ́ kí ìlọsíwájú dé bá iléeṣẹ́ tó ti ń ṣiṣẹ́, gbogbo rẹ̀ ló dáa. Ṣùgbọ́n mọ̀ dájú o, gbogbo ènìyàn kọ́ nínú wọn dùn sí ẹ. Wọ́n tiẹ̀ lè máa fẹ́ ọ lójú, ṣùgbọ́n inú wọn kún fún kìkì ìkà àti ọ̀tẹ̀. O ò lè tẹ́ aráyé lọ́rùn tán, kò sí bó ṣe mọ̀ ọ́ ṣe tó. Àmọ̀ràn mi sí ọ ni pé ṣe ìwọ̀n tó lè ṣe. Má kọjá àyè rẹ láti tẹ́ ẹnikẹ́ni lọ́rùn, kó má bàa fi àtẹ́tẹ́ dì. Bó ṣe dáadáa, ayé á wí. Bó ò ṣe dáadáa, ayé á sọ. O ò ṣe kúkú ṣe nǹkan tó máa tẹ́ ìwọ fúnra rẹ lọ́rùn. Bó fi orí ṣe, bó fọrùn ṣe, ẹni tí ò ní fẹ́ ọ ò ní fẹ́ ọ. Kò wá kí n ṣe pé gbogbo ènìyàn tí ò yin akitiyan rẹ lórí iṣẹ́ takuntakun tó ń ṣe ni ò fẹ́ràn rẹ. Rárá o, bí a ti dálé ayé nìyẹn. Gbogbo ènìyàn kọ́ ni yóò gbé oríyìn fún ọ. Má wulẹ̀ dára rẹ láàmú. Kódà tó bá rí ọ̀gọ̀rọ̀ ènìyàn tí ń yìn ọ́, ìwọ gan ni kò kíyèsára, kó má bàa jẹ́ wípé wọ́n ń tì ọ́ lọ síbi ìparun. Àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí, tó bá dénú rẹ̀ á dòdìdí. Fún lílò òwe yìí, ẹ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Àdìó àti bàbá rẹ̀. Ẹ wo bàbá mi, mi ò fẹ́ mọ̀ pé mọ́ o. Kí ló dé gan-an? Pẹ̀lú gbogbo akitiyan mi lórí òun àtọmọ rẹ̀, gbogbo ẹ̀ náà mi ò mọ̀ ṣe náà ni. Ẹ wá bàbá mi ò fẹ́ mọ́, bó bá lè kẹ́rù rẹ̀ kó máa lọ. Àdìó,
ó jẹ́ jára rẹ̀ sinmi kò ní sùúrù. Ṣé o mọ̀ pé ká fi ẹyin sọ́wọ́ ọ̀tún, ká fi ẹ̀yìn sọ́wọ́ òsì, ká wá fi ẹ̀yìn rìn láti ìlú Ẹ̀yìn Èkìtì dé ìlú Ìséyìn? Ẹni tí ò ní yín ni ò ní yín ni. Bonítọ̀hún tí ẹ̀ jáya ẹni gan. Ìwọ má ro ìwà rẹ̀, má ṣe tiẹ̀ torí àwọn ọmọ rẹ̀ àti ìfẹ́ tó ní sí ẹ̀yìn ọ̀la ni kó rò. Hello guys, thanks for staying to the end of this video. Have you ever been in a situation where your effort is not recognized? Do you feel differently if you were praised? Do you always feel bothered if your input or effort is not recognized? Kindly share your story and thoughts in the comment section below. Don't forget to like, share and subscribe to my channel for more content like this. Till we meet again in the next video, always give your best and be happy. Bye.